don't want peace. I want problems always. Mà ṣe ẹ̀nẹ́ kílẹ̀ ní aṣọ ẹ̀nẹ́ gàrí kílẹ̀ ní ilẹ̀ tàgbolo gàrí 120 lágbolo gàrí ààrẹ nínú àgbolo gàrí lẹ ti rí ààrẹ ṣé 120 rẹ̀ pè ní àbí múrí mẹ́fà àti 120 kan náà ni. It's all right. Ẹ̀bá mi wọ̀n gàrí golo kan wá. O ti pé gàrí golo kan náà. Agolo kan náà. Má gbọ́ mọ́. 120 ni mo pè é. 20 naira. Actually. Mẹ́ra kò sáyé actually 20 naira. Actually sínú 20 naira 20 naira lókù. Màá mú wa ní nìpẹ́ mú wa. Màá mú wa ní nìpẹ́. Bàbá bàbá rẹ̀ rà lẹ́sẹ̀ ojú àmì. Màá mú wa ní nìpẹ́. Ebi èdè fọjá wáyé kí n lè fẹ́ mú wa lọ́sẹ̀ má wọ̀rí. Ó ti pẹ́ yìí. Ọ̀gbẹ́ni gbà síbẹ̀. Professor ẹ ṣe àmọ́ sọ fún ẹ tẹ́lẹ̀ àwọn àjọ̀nú àwọn ló ṣe fún ẹ yes mo sọ fún ẹ that the powder is original yes original is original original is original is original is original is original is original original is original is original is original is original. yẹ mo gbé o ẹgbẹ́ mi ò yẹ mo gbé o yẹ mo gbé o yẹ mo gbé o yẹ mo gbé o. Ẹ ká mú gàrí. I want problems always. This man. I don't want peace. I want problems always. I want problems always. Gatuma, gatuma, gatuma.